Ẹ kú dédé àsìkò yìí, gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣàkẹ́ Omidan Ẹ̀gbá. Mo kí ọkùnrin, mo kí wa lóbìnrin, mo dẹ̀ kí gbogbo àwa ṣàgálà orílẹ̀-èdè Libya pé a kú iṣẹ́, a kú ìgbìyànjú ajé, ajé á bá wa jẹun, ajé á bá wa mu, ajé á fi ilé wa ṣe ibùjókòó. A kú ìfọmọ ènìyàn ṣe. Lórí ọ̀rọ̀ tó ń wí Sista Yinka TNT tí wọ́n ń treat nípa Libya, nípa àwọn ọmọ Nàìjíríà tá à ń ṣiṣẹ́ takuntakun nítorí àti jẹ́ èèyàn, àtàwọn tó tún ń ṣiṣẹ́ mi náà, àti ẹni tó ń ṣiṣẹ́ tibí, àti ẹni tó ń ṣiṣẹ́ ṣàgálà, owó ni gbogbo wa ń wá. But ó ní àlàyé kan tèmi fẹ́ ṣe lórí capture tí Sista Yinka TNT tí wọ́n sọ nípa ẹ̀, tí wọ́n cap sórí page wọn, tí mo dẹ̀ come across ẹ̀. Olólùfẹ́ wọn ni mí. Mo like some topic wọn, some not all. Olólùfẹ́ wọn ni mí. Gbọ̀ngbà tí mo rí capture ẹ̀, mo ní láti screenshot ẹ̀ láti ṣe àlàyé ẹlẹ́kùnrẹ́rẹ́ fún Sista Yinka TNT. Lóòótọ́ ẹ sọ̀rọ̀ nípa pé kó má wá sí Libya, fine. Kẹ́sọ́ láti ní ìdí ọ̀la, àwọn tó bá ṣì máa wá ṣì máa wá. Because Libya dàbí àkàbà àkọ́kọ́ fún àwa kùnrin. Pé àkàbà àkọ́kọ́ àwọn tó wù láti travel, àmọ́ tí ò sí jíjẹ tí agbára wọn ò gbé. Wọ́n rí Libya gẹ́gẹ́ bí first step fún wọn, gẹ́gẹ́ bí opportunity. A rí ẹni tó wá sí Libya tó dẹ̀ jẹ́ pé iṣẹ́ ṣàgálà yìí ló ṣe, tó fi travel lọ sí another country. A dẹ̀ lẹ́ni tó wá sí Libya tó jẹ́ pé iṣẹ́ yìí náà ló ṣe, iṣẹ́ ṣàgálà yìí náà ló ṣe, tí ó fi ṣe kíni, tó fi rí ọ̀nà báyọ, tó fi travel lọ sí another country. So, wípa pé bóyá kó má wá sí Libya, kẹ́sọ́ láti òní di ọ̀la. Ẹni tó bá máa gbọ́, ó máa gbọ́. Ẹni tí ò bá dẹ̀ ní gbọ́, kò ní gbọ́. Torí ẹ̀ ni mo ṣe máa ń sọ wípé Libya ò sí fún ọ̀lẹ, kò sí fún alápá má ṣiṣẹ́, kò sí fún ọ̀lẹ. Ẹni tó bá ti wá Libya tó bá ti ya ọ̀lẹ, ohun tó jí wá, òun lójú ẹ̀ máa rí. Ọ̀pọ̀ ẹlòmíì wọ́n gbé wọlé ni. Irú èmi, wọ́n gbé mi wá sínú ìlú yìí. Kò dẹ̀ sanwó ẹni tó gbé mi wá. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀ dẹ̀ ni mo ṣe. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀, òun ni mo ṣe. So, capture tẹ wá cap yìí, tí ẹ̀ ń wò lójú fídíò mi, cap tẹ cap yìí kì í ṣe fún gbogbo àwa. Ẹni they are not doing house help, àbí they are not doing ṣàgálà. Wípé iṣẹ́ aṣẹ́wó ni wọ́n ṣe. Kì í ṣe gbogbo èèyàn ló ń ṣiṣẹ́ aṣẹ́wó. And talking of iṣẹ́ aṣẹ́wó, kò síbi tí ò sí iṣẹ́ aṣẹ́wó. Nàìjíríà wa tó jẹ́ Nàìjíríà yẹn, prostitution wà níbẹ̀, wọ́n ń ṣiṣẹ́ aṣẹ́wó. Canada tẹ wà àbí Germany tẹ wà, wọ́n ń ṣiṣẹ́ aṣẹ́wó. Kò sí ìlú tí ò ní ṣe aṣẹ́wó, kò sí ìlú tí wọ́n ní prostitute, kò sí ìlú tí prostitute wà. But due to pé ní Libya bí báyìí, wọ́n ti jẹ́ kó common. Due to pé ní Libya bí báyìí, wọ́n gbé sórí. Due to pé ní Libya bí báyìí, kò sẹ́ni tí ò mọ̀ pé kò sí iṣẹ́ méjì nínú Libya yìí. Iṣẹ́ cleaner àti iṣẹ́ aṣẹ́wó ni. Kò sẹ́ni tí ò mọ̀. But kì í ṣe gbogbo àwọn èèyàn tó wà níbẹ̀ ló ń ṣiṣẹ́ aṣẹ́wó. Mo jáde fún àwọn tèmi mọ̀. Tèmi náà dẹ̀ wà lára àwọn tó jẹ́ wípé mo mọ̀ wípé yes, láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti wọnú ìlú yìí, iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n ṣe. Kì í ṣiṣẹ́ aṣẹ́wó. Òun dẹ̀ lẹ́lòmíì dẹ̀ ṣì ń ṣe dì sí. Kò ń ṣiṣẹ́ aṣẹ́wó. Iṣẹ́ ọmọ ọ̀dọ̀, òun ni wọ́n ṣe. Iṣẹ́ ṣàgálà, òun ni wọ́n ṣe. Ó dẹ̀ tún wá ní àwọn kan tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ cleaner ní àárọ̀, ní ojúmọ́, ní tílẹ̀ bá ṣú, ó níbi tó ń gbà lọ. But gbogbo wa ló lè, ẹni tílẹ̀ bá mọ́ bá ní bàrà wò. Gbogbo wa báyìí, òun ni olè mà. Ẹni tílẹ̀ bá mọ́ báyìí, òun ni bàrà wò. So, ẹ má sọ wípé wọn ò ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ní Libya. Iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe. Not everybody ló ń ṣiṣẹ́ aṣẹ́wó. Tó bá kó 99%, 100% àwọn ọmọ Nàìjíríà nínú ìlú ìjọ, tó bá kó 99% ọmọ Nàìjíríà àbí 100% Nigerian girls nínú ìlú ìjọ, mo wá sure yín pé 75 or 85% wọn iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni wọ́n ṣe. Kẹ́ máa wo iṣẹ́ aṣẹ́wó tẹ̀ ń sọ pé iṣẹ́ aṣẹ́wó ló ń ṣe. Wọ́n force ẹlòmíì. Wọn kì í force ẹlòmíì ṣiṣẹ́ aṣẹ́wó. Ẹlòmíì àti lè ṣiṣẹ́, àìlè jókòó sílé àràbò ló máa ń mú ẹlòmíì sọ fún bọ́gẹ̀ pé iṣẹ́ aṣẹ́wó lòun fẹ́ ṣe.
òun ló máa èmi ti rí ẹni tó sọ fún Bọ́gì pé iṣẹ́ aṣẹ́wó lèmi lòun fẹ́ ṣe. Èmi tèmi wọlé fún ara mi tí mo wọlé yìí, tó bá kí n ṣe pé mo tètè gbé ọpọlọ mi kalẹ̀, ẹni tí mo bá lọ́dọ̀ bọ́gà mi tó jẹ́ àwọn tọ́jọ́ ń gbé, tí yẹn ti ń wash brain orí mi pé kí n ṣiṣẹ́ kíní, kí n ṣiṣẹ́ gbá, màá sanwó mi àárín 6 months, mo máa sanwó mi san igbá àwo kókó bàbá sásùn. Kò sí nǹkan tí ò sọ sán pé kí n sọ fún bọ́gà mi pé kó gbé mi lọ sí ilé iṣẹ́, mo máa tètè sanwó mi, mo máa tètè ṣe gbá, mo máa tètè ṣàwo. Ìgbà yẹn mo ṣẹ̀ dé mi sẹ́yìn tí mo anything. I was like, tó yẹ pé ṣe eléyìí náà ni, tó yẹ pé àárín 6 months mo máa sanwó tán. Mo dẹ̀ máa san 1 year and 3 months. Àárín 6 months, bá jẹ́ pé àárín 6 months mo máa sanwó tán máa ṣe. Bọ́ nígbà tí mo lọ bá bọ́gà mi, tí mo ṣàlàyé fún bọ́gà mi pé àǹtí mo fẹ́ ṣe irú nǹkan báyìí, mo wá bí wọ́n pé ẹjọ́ iṣẹ́ yìí báwo ló ṣe lọ. Bọ́gà mi wá tú iṣu désàlẹ̀ kòkò, wọ́n jẹ́ kí n mọ̀ wípé prostitute Libya kò dàbí ti Nàìjíríà. Wọ́n jẹ́ kí n mọ̀ pé prostitute iṣẹ́ aṣẹ́wó Libya, iṣẹ́ aṣẹ́wó Nàìjíríà, iṣẹ́ aṣẹ́wó Libya kò sí pé èdè yóò lè gun orí mi, kò sí selection. Iṣẹ́ aṣẹ́wó Nàìjíríà kò sí, wọ́n dẹ̀ lè dóko mẹ́wàá pọ̀ lójú wọn. Mo ní Ọlọ́run má jẹ́. Mo takẹ́ ẹni pé Ọlọ́run má jẹ́ dákun ẹ gbé mi lọ lé àràbò. Mi ò ṣiṣẹ́ aṣẹ́wó, jẹ́jẹ́ mi ò ṣiṣẹ́ aṣẹ́wó. Ọmọ tá à ń sọ yìí ó sì tún sọ náà lọ́jọ́ kejì tí mo ti lọ bá bọ́gà mi, tí mo ti bá bọ́gà mi sọ, tí mo ti ṣe gbá, tí mo ti ṣàwo, mi ì ṣe sọ̀rọ̀. Mo ní mi ò ṣe. Iṣẹ́ ọmọdọ̀ mo fẹ́ ṣe. Mi lára tó ń gboko sí. Iṣẹ́ ọmọdọ̀ mo fẹ́ ṣe. Bí mo ṣe sọ fún gẹ́ẹ̀ yẹn nìyẹn. So gbogbo àwọn ọmọ mi, wọ́n máa gbé wọlé kò ní lè ṣiṣẹ́, ọ̀lẹ paraku ni. Ọmọ mi, wọ́n máa gbé ọmọ mi lọ sí ilé àràbò àti ṣiṣẹ́ àfikọ́ jẹun. But wọ́n máa believe nígbà táwọn fẹ́ kúrò nílé tó bá sọ fún wọn pé iṣẹ́ ọmọdọ̀ lẹ fẹ́ wá ṣe. Wọ́n rò bí iṣẹ́ ọmọdọ̀ táwọn kan máa jí láàárọ̀, táwọn kan máa gbálẹ̀, táwọn máa ṣe irọ́. Tó bá ti lápá iṣẹ́ tó sán ogun gidi, má wá sí Libya. Libya ò kì í ṣe fọ́ọ̀lẹ̀. Ẹ má sọ Libya lẹ́nu. Nàìjíríà ní iṣẹ́ titi wọn, wọ́n ní iṣẹ́ aṣẹ́wó, wọ́n ní àwọn ladies wọn tó ń ṣiṣẹ́ aṣẹ́wó. Kò sí ìlú tí ò sí iṣẹ́ aṣẹ́wó níbẹ̀. Kò dẹ̀ sí ìlú táwọn ọmọ wọn náà, Libya tó jẹ́ Libya wọn gangan, wọ́n ń ṣiṣẹ́ tá à ń sọ yìí. Wà á wá Nàìjíríà á gbé tiwa kárí. Talking of the woman tó lu ọmọ nítorí pé àǹtí àbí no àǹtí. Kí Ọlọ́run kó ṣàánú wa ni. Ìwọ tó bá ti bá desert wọlé, tó ti wà tí ọmọ inú ẹ̀ ti jọ gba desert wọlé, tẹ́lẹ̀ tí jọ ń gba salary kan náà. Má expect àǹtí látọwọ́ ẹ̀. Àfi tó bá wùn kó respect ẹ̀. Gbogbo ọmọ kọ́lọ́kọ́ nílé. Tó bá wùn ọmọ yẹn kó respect ẹ̀ ló máa respect ẹ̀. Ẹ wá mú àwọn ọmọ lọ́mọ, ẹ mú ọmọ lọ́mọ, ẹ fẹ́ lù lójú kú nítorí pé ó pè yín lórúkọ. Mo wà disappointed nínú ẹlòmíì o. Ẹ mọ̀ pé ẹ̀ ń wá ǹtí lẹ̀ jókòó sílé yín. Lẹ̀ jókòó sí Nàìjíríà kẹ́ máa rán ṣọ́ọ̀bù yín. Wá sí wa Nàìjíríà kó máa rán ṣọ́ọ̀bù ẹ̀ náà. Ó easy ló gba desert wá nígbà tó mọ̀ pé wẹ́ni tó máa pè é ní madam, tó wẹ́ni tó máa pè é náà tí wá sí jókòó sí Nàìjíríà. Nǹkan tó dẹ̀ yẹ yín wọ́n lẹ́sẹ̀ ti dé, wọ́n lẹ́ máa tó délé àbẹ̀ ti délé. Congratulations. Màmá Libya, ẹ bá ti dé Nàìjíríà káwọn ọmọ yín máa pè yín láǹtì àbí kó máa pè yín ní mọ́mì. Tẹ́ mú ọmọ ọlọ́mọ tẹ́yìn náà bí titi, ẹ dẹ̀ mú ọlọ́mọ ẹ dẹ̀ fẹ́ lù lójú kú. Ọlọ́run á ṣàánú àwọn ọmọ Nàìjíríà nínú ìlú yìí o. Ọlọ́run á ṣàánú wa lágbára Ọlọ́run àní rárìn fèsì sí àdẹ̀ ní rí wà làní rí dààmú. So àǹtí Yínká TNT, gbogbo obìnrin tó wà níbí àpọ̀ ṣiṣẹ́ aṣẹ́wó. Èmi number 1 of Ṣàgálà ni mò ń ṣe. Látọdún tí mo ti wọnú ìlú yìí, cleaner ni mò ń ṣe. Mo dẹ̀ tún mú àwọn méjì mẹ́ta tó pé mo máa pe orúkọ wọn nínú ìlú yìí tí máa pè wọ́n jáde tó máa ṣe fídíò ibi tó ti ń ṣiṣẹ́, tó dẹ̀ ń ṣiṣẹ́ lójú mi tájọ́ ń ṣiṣẹ́. Tó pé lágbà tó ti wọnú ìlú yìí, Ṣàgálà ni wọ́n ń ṣe. So gbogbo obìnrin tó wà nínú ìlú yìí kọ́ ló ń ṣe iṣẹ́ aṣẹ́wó. So ìwọ tó bá jẹ́ pé Ṣàgálà ló ń ṣe, bá mi share fídíò ẹ̀, kó like ẹ̀, kó dẹ̀ comment ẹ̀. And ẹ má gbàgbé, my adviser ó ń bọ̀ lọ́nà. Disappointed husband wà lórí YouTube. Àṣàkẹ́ Omidan Ẹ̀gbá TV. Please support me. Ẹ support me, ẹ like, ẹ comment, ẹ dẹ̀ share. I love you.